bàbá Adédòkun Ajídàgbà tó jẹ́ olórí ẹbí Fesengbuwa ti sọ̀rọ̀ nítorí pé àwọn èèyàn ń fẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ti gbowó lọ́wọ́ àwọn kan. Bẹ́ẹ̀ ò bá gbàgbé ẹni tó jẹ́ bí ẹnì kẹta nínú ẹbí ọ̀hún tó sáìn fún K1 The Ultimate lọ́jọ́sí òun ti sọ tiẹ̀. Ṣùgbọ́n ẹni tí ó jẹ́ ojúlówó gan-an tán ni kó máa sáìn fún àwọn ọmọ oyè tí wọ́n fẹ́ dupò Àwùjalẹ̀, ìyẹn bàbá wa Ọládòkun Ajídàgbà. Àwọn náà ti wá bá àwọn oníròyìn sọ̀rọ̀, wọ́n ti sọ bó ṣe rí lọ́dọ̀ okùn wọn àti bí kinní ọ̀hún ṣe hàn lápá ọ̀dọ̀ wọn nípa bí àwọn kan ti ń sọ pé wọ́n ti gba owó lọ́wọ́ àwọn kan ni wọ́n ti fẹ́ sáìn fún K1 The Ultimate. Ẹ wá gbọ́, wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ ló wà nílé ẹjọ́ báyìí. Bẹ́ẹ̀ ò bá gbàgbé ní ọjọ́ 15 nínú oṣù tá a wà yìí, òun náà ni wọ́n fẹ́ fún wa ní àbájáde ọmọ oyè tó yẹ kó jẹ́ Àwùjalẹ̀. Ṣùgbọ́n nítorí awuyewuye tó ń wáyé, òun náà ni gómìnà ìpínlẹ̀ Ògùn ti wá pè wọ́n wípé kí wọ́n dá kinní ọ̀hún dúró náà. Wọ́n láti jẹ́ kó di mímọ̀ fún àwọn ọmọ ènìyàn. Òun náà ni wọ́n ti wá fi ọ̀rọ̀ wérọ̀ lẹ́nu bàbá Ajídàgbà Ọládòkun tó jẹ́ àní tó dàgbà jù nínú ìdílé Fesengbuwa yìí. Ẹ̀já gbọ́n tí wọ́n wí, wọ́n ní wọ́n ọ̀rọ̀ jábọ́ lẹ́nìí. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá, abẹ́jọ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀. À ń bẹ̀ yín ni o, ẹ bá wa tẹ̀ ẹ́ síbẹ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti wájú olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí, ẹjá máa bẹ́tù ọ̀hún bọ̀, ẹjá ṣí àìtò ọ̀hún. Ẹ wá mú gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́, èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò. Ẹjá gbọ́n tí bàbá yìí wí àti àwọn èèyàn tí wọ́n sọ nípa ìtàn K1 The Ultimate àti bí ọ̀rọ̀ ẹ̀ ṣe jẹ́ gan-an. Ẹjá máa bẹ́tù ọ̀hún bọ̀. Awuyewuye tó tún lọ lórí ayélujára wípé àwọn olórí ẹbí wọ́n ti gbowó fún àwọn kan, wọ́n ti ṣe báyìí, wọ́n ṣe báyìí. Bàbá ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀. Olórí ẹbí gbowó fún àwọn lẹ́sìn. Wọ́n ní àwọn kan gbowó fún àwọn olórí ẹbí kan wípé torí náà wọ́n fẹ́ compromise àbí nǹkan kan. Owó lè gbowó olórí ẹbí ìṣàfọ̀bàjẹ́ olórí ẹbí lè mú ọmọ ọba àwọn afọbajẹ́ rẹ̀ máa mọ ọmọ yè kan bá mú tán wọ́n tún gbé lọ́dọ̀ state executive. Àwọn èèyàn dẹ́ máa gbé òfin lè gbéṣe lè mọ owó olórí ẹbí. Wọ́n kàn ìgbésí ayé rúmọ̀ ra wa yìí wọ́n rí wọ́n mọ̀ wọ́n lè ṣe rọmsọ kọ́ bá mọ́wọ́ olórí ẹbí kan olórí ẹbí kọ́ ẹ̀ máa yan ọba àwọn afọbajẹ́ ẹ̀ máa yan ọba kọ́ wọ́n àbátúyàn òun lọ rí state executive wọ́n fi wíwẹ́sẹ̀ nílé ẹ̀ bá a gíw yẹn kọ́ńtẹ́rì olóbi ẹbí wọn fún owó kan sọ. Ẹ ṣeun gan bàbá mi. ibi owó yẹ kan dá ní tí èmi nágùsẹ̀bí nígbà kọ́ bọ̀ lọ́wọ́ wọn Ìbàdàn lè jáde fún gbà ìsílẹ̀ kan lọ́wọ́ òun kó wa kó proof. Ẹ ṣeun gan bàbá mi. ìṣirò ilé ìṣẹ̀lẹ̀ àti ṣe iṣẹ́ ní dojú àmẹ́ dídẹ́ ní mòfin dídẹ́ ìjọba náà mòfin èsì ní orílẹ̀-èdè Nàìjíríà that's right there are good human rights so èsì no high tí nǹkan náà lè wà we are under our rights àwa nàbẹ́ ẹ̀tọ́ wa èsì awuyewuye kan òfin náà bọ́ mu ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí olórí ẹbí ilé Fesengbuwa tó dẹ̀ jẹ́ akíkanjú tí gbogbo èèyàn ń gbóríyìn fún bàbá, ẹ sọ fún gbogbo ọmọ Ìjẹ̀bú ní lóko nítorí pé gbogbo Ìjẹ̀bú ganu wọ́n dẹ̀ ń pò pé ilé Fesengbuwa kí ló fẹ́ ṣẹlẹ̀ bàbá ẹ fi fún àwọn ọmọ Ìjẹ̀bú ní ọ̀rọ̀. rere máa ṣẹlẹ̀ àti fún wọn lọ́kàn balẹ̀ fún ẹni orí rẹ̀ pé kó ní làǹkàyè kó máa tún ilé ṣe kó máa tún dédé Ìjẹ̀bú ṣe àtàkìlẹ̀ Ìjẹ̀bú ìṣọba ẹ̀ máa tilẹ̀kùn mọ́ nínú ààfin òun máa mú tí Adétọ̀nà ti kọ́ nínú ọgbọ́n so that ìwé lè ṣerú ẹ̀ wọ́n mọ̀ nígbà méjì ń gbé Síkírù Káàdé lọ kóòtù ní ilé ìnájọ́ ayé rẹ̀ òun àti ṣùgbọ́n mo gbé wọn lẹ́lẹ́jọ́ mo lè gbàdájọ́ so ìṣọba ilé ṣe rọ́ọ̀fù lójú èmi Adéròdé ẹ̀ tí gbogbo wa ni ṣàkóso kó represent èsì mo ti fọkàn wọn balẹ̀ àwọn èlẹ̀ lè kọjá yìí ṣe ìsàlẹ̀ àmọ̀nà ọmọ mi ò bọ̀ tẹ́ lè ṣe mẹ́sì ní bàbá wa dédé ní sọ́fà mi jìyà for over 18 years ní gbogbo àwọn Adétọ̀nà lọ nílé ẹjọ́ ó ṣe àwọn ti kọ́ bá dẹ̀ ti gbé lọ káfọ́ mi pè nẹjọ́ fọ́n gbọ́ bànẹjọ́ mi máa pè nẹjọ́ máa jẹ̀gú mo pè nẹjọ́ mo kú jẹ̀gú mo rẹ́yìn rẹ̀ so ó sì ọba ilé dán rọ́bìṣì. ẹ ṣe kọ́ bàbá wa orúkọ yín àti bẹ́ẹ̀ ṣe jẹ́ ní. Ayama Adédòkun Ajídàgbà olórí ẹbí ilé Fesengbuwa. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. Ẹ má gbàgbé wípé mo sọ fún yín ní program tẹ́ ṣe the last time pé olórí ọmọọba náà ọ̀tẹ̀ ló mú orúkọ oyè yẹn jáde kì í ṣe oyè. Ba ìtàn wa jẹ́ wọ́n ba tradition jẹ́ wọ́n ba so many things jẹ́ gbogbo ìwà yìí ni ò jẹ́ kí ẹ̀jẹ̀ lẹ́fẹ̀ẹ́ gba Yorùbá nation ìlú ẹyọ kan báyìí ẹ̀ lè tó. Àwọn bàbá yìí náà honestly wọ́n need ká ju bọ́ǹbù ọ̀rọ̀ sí wọn o. Orúkọ tó ń pè wá yẹn pé ọmọ àfìdí pọ̀ tẹ̀mọ́lẹ̀ nígbò Ìjẹ̀bú ní fìdí pọ̀ tẹ̀mọ́lẹ̀ o wọ́n á fi ìdí pa ọ̀tá yẹn tó fẹ́ dá sílẹ̀. Wọ́n ní bàbá òṣìnáwọ̀ wọ́n ní èèyàn kan wá from that fìdí pọ̀ tẹ̀ pé ó ti fèsì K1 rí kó bèèrè lọ́gbẹ̀ẹ́ ta ni bàbá àti ìyẹn gógógógógó. Ṣé bọ́dà yẹn fẹ́ tó ṣe rí
níwájú Ọlọ́run àtẹ̀yàn bàbá of 82 years ó pè mí ó lóun rí wọn làwọn rí the last video tá a ṣe mo wá ní bàbá yẹn wá ní ṣé mo fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ mo ní ẹ̀ ó lọ́mọ fìdípọ̀ tẹ̀lé owó dá orúkọ ẹ̀ àwọn orúkọ ńlá tó fi ń kọrin yẹn ni mi ìfẹ́ dárúkọ wọn wọ́n sọ kankan ó ní I can tell you categorically ó ní he's not from fìdípọ̀ tẹ̀ family mo ní bàbá kéwọ́ lẹ́tí sọ yìí bàbá bá ń kà á fún mi ó ní òun rèé ó ní àsìkò tí tó tí gbogbo èèyàn máa jáde o ó ní because ọ̀rọ̀ máa jáde pé tó bá fi jẹ́ ìtàn tí oníkálukú ò yẹ kó gbọ́ wọn á gbọ́. bàbá ẹni tó sáìnì fún Wàsíù náà sọ pé kò ń ṣọmọ kókó wá from Fesengbuwa pé gbogbo àwọn èèyàn gbẹ̀gú jẹ wọ́n bo mọ́tò mọ́lẹ̀ wọ́n ṣe sómi. àǹtí Maureen ẹ lọ review gbogbo. ewudu ni ẹ kálẹ̀ hold on. ẹ kálẹ̀ ẹ má bínú ẹjọ́ ẹjọ́ nǹkan sáré contribute lè. èèyàn wà ẹ jẹ́ kéèyàn ní parí contribution ẹ̀ ewudu. tẹ̀wé aṣíwájú kẹ lọ gbọ́ tí ò tẹ̀sí aṣíwájú wà lára àtàbá wọn ágì wípé kò lọ sí Adé Olóòdù Tọ́lá wọ́n fẹ́ sọ di kọ́mẹ́dì mọ́ wa lọ́wọ́ sí àwọn gbọ́ngàn náà sọ pé ó lọ sí Adé Olóòdù Tọ́lá àwọn gbọ́ngàn náà sọ bẹ́ẹ̀. ẹ lọ wo show tẹ ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa fi record ẹ̀ máa send ẹ̀ sí. ẹ fi record side yẹn kẹ send ẹ̀ sí. ní screen record yẹn lọ́wọ́ aṣáájú ò mẹ́sọ̀ wọ́n. èmi máa tẹ̀ sẹ́ǹdẹ̀ sí wọn ní ọmọ play fún wọn mo kàn í busy ni mo wà. tó bá ti jẹ́ pé mi ò sọ́sẹ́ bá fún ẹni 1 million. Àǹtí Maureen ẹ jẹ́ kí n sọ ìwọ̀nba ẹ kalẹ̀ mú kí everybody. ọmọ Ìjẹ̀bú Òde lèmi náà ti wá mo ní. bóyá ará Ọ̀yọ́ lẹ fẹ́ sọ pé ó sọ bẹ́ẹ̀. àǹtí Yétúndé ẹ bá mi bí báyìí ní sáré one house ẹ jọ àti Yétúndé ẹ káàbọ̀. so ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ kálẹ̀ mú kí everybody. ẹ káàbọ̀ sórí ètò. Ìjẹ̀bú Òde lèmi náà Anglican Girls Grammar School náà lèmi náà. àwọn tẹ bá ń bí nǹkan Yétúndé. ẹ bá mi bí ni Mr. Iwudi mo mọ̀ pàtó mo máa ṣe gbé yín wọlé ṣe understand. So Ìjẹ̀bú Òde Anglican Girls Grammar School níjẹ̀bú Òde ni mo lọ opposite ilé Mama Seiko àbí kò yẹ yín nísìn òun ni Anglican Girls Grammar School òun náà jẹ́ ló tún opposite ilé Ọ̀túnba Ṣùbọ̀mí. So èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ìtòsí mo nípa ni family house mi wà. So mi ò ń ṣe àlejò ní Ìjẹ̀bú Òde. You lè sọ pé ẹni K1 is from Èkìtì. ẹ jẹ́ kí n sọ bó ṣe ṣẹlẹ̀ ṣe rí ọ̀rọ̀ K1 kò ṣe bẹ̀rẹ̀ àfẹni tí ò bá mọ K1 ló máa strange sí àtilẹ̀ ní irọ́ ti wà lórí ọ̀rọ̀ ibi tó ti wá èmi o growing up I was born in Lagos ẹ dẹ̀ mọ̀ pé K1 fún ẹ̀ ó dàgbà sí kò ìsàlẹ̀ Èkó ló dàgbà sí kò sẹ́ni tí ò mọ̀ ní ìsàlẹ̀ Èkó ṣe rí àti kékeré lèmi ti máa ń gbọ́ pé kò síbi kankan fìdípọ̀tẹ̀ kan tó ń pariwo yẹn kò tán mọ́ wọn bẹ̀ bẹ́ẹ̀ mi ṣe gbọ́ ọkọ̀ tẹ́mi gbọ́ nìyẹn o so ọ̀rọ̀ tí mo bá yín sọ́nsìn kò ń ṣọ̀rọ̀ 40 years or 45 years ago ẹ wò gbà yẹn sí ìsìn ṣe understand báyìí nísìn so nǹkan tẹ́mi gbọ́ ni pé màmá ẹ ó tán mọ́ Èkìtì gangan ni màmá ẹ fúnra ẹ ṣọyẹ yín nísìn ṣe rí àwọn half brothers ẹ̀tọ́ ní ẹ rí pé ẹ gbúrò wọn ẹ rí pé ẹ gbóhùn wọn àwọn òyìn lọ tọmọ Jẹ̀bú bí pé Wàsíù fún rẹ̀ gan òun náà ó dẹ̀ pé bí pé màmá ẹ̀ lọ fọ́ Ìjẹ̀bú lọ́ṣẹ̀ lọ́ lo líǹkì yẹn pé òun tọmọ Jẹ̀bú. dáwọn àbúrò ẹ̀ ní sùúrù mà dáwọn àbúrò ẹ̀ sí ìyá ẹ̀ bí Ìjẹ̀bú náà bí wọn fún. ṣẹ́rí nǹkan tẹ̀mí ń gbọ́ ni o ọ̀rọ̀ tí mo sọ sí like I said over 40 years ago ní Wàsíù ti rọ́bọ̀ so ẹ dẹ̀ gbọ́ 40 years ago ẹ wò ó sì because èmi tí mo máa yín sọ̀rọ̀ mi ò kì í ṣọmọ 40 years ṣé yẹ yín sì so I'm in my late 50s kẹ́ni mo kó mọ nǹkan tí mo sọ tájẹ tí mo máa gbọ́ ariwo yẹn bọ̀ láti ìgbà yẹn so ẹ mọ̀ pé something is wrong ṣé yẹ yín nísìn so bàbá ẹ̀kẹ́ Èkìtì ló lọ sí padà sí ṣé yẹ yín sìn màmá ẹ̀ ló fẹ́ Ìjẹ̀bú. ẹjọ́ níbo ni bàbá yẹn gbé kán tó lọ sí Èkìtì nǹkan tó yẹ ká béèrè nìyẹn níbo ló ń gbé ṣé kò ló ń gbé ni. ìyẹn lèmi ò wá mọ̀ ṣe rí màmá ẹ̀ wọ́n tó yẹ ká lè béèrè nìyẹn. ṣe rí màmá ẹ̀ yẹn tó bá jẹ́ pé ẹni sùúrù mà because gbogbo èèyàn ń sìn wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ pé níbo náà sin bàbá ẹ̀ sí Èkìtì náà sin bàbá ẹ̀ sí wọ́n jẹ́ lọ́mọ ọdún 7 ló wà nígbà tí bàbá ẹ̀ kú. so ẹyẹ máa wọ ní ṣé bàbá ẹ̀ ṣé kò àwọn èèyàn dẹ̀ ní bàbá ẹ̀ wá sí abẹ́ Ìjẹ̀bú Òde èèyàn pé ó ṣe àwọn business kan ní Ìjẹ̀bú Òde pé ó ń lọ ta ní Ìjẹ̀bú Òde ẹ rántí pé gẹ́ẹ̀ kan wá sórí platform yìí ó sọ tó bá jẹ́ bẹ́ẹ̀ níbo ni bàbá kú sí tó fi gbé lọ sí Ìjẹ̀bú. bẹ́ẹ̀ mi ṣe wò ó tẹ́ bá máa bí mi o Wàsíù gan fúnra ẹ̀ wọn ò bí sí Ìjẹ̀bú tẹ́ bá máa wò ó lọ wò ó pọ̀ wọn ò bí Wàsíù sí Ìjẹ̀bú màmá ẹ̀ migrate wá sí Ìjẹ̀bú stepfather ẹ̀ tó fẹ́ yẹn òun ní Ìjẹ̀bú so màmá tó migrate tọkọ ẹ̀ ti kú ó gbọ́dọ̀ gbé ọmọ ẹ̀ dánú ó gbé dánú wá sí gbogbo bíbẹ̀ yẹn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn Wàsíù was never for once related to the Ìjẹ̀bú people but ṣé mọ̀ ẹni tó bá ti adopt ẹ tó ṣe pé òun náà ló tọ́jú ẹ ibi tó wọn máa claim náà yẹn ní tó mọ̀ àti bàbá ẹ̀ nìyẹn náà bàbá ẹ̀ ti kú láti kékeré ò recognize bàbá ẹ̀ gbọ́ngàn fúnra ẹ̀
wọ́n ní Èkó ni wọ́n bí Wàsíù sí wọ́n ní Òkè Súnà náà bí sí. ok ẹyẹ wá wọn àti ẹjẹ kábẹ sí wọn máa òkè ní. tó bá jẹ́ pé Òkè Súnà let's make it bàbá yẹn fún ní Òkè Súnà wọ́n wá gbé lọ sẹ́kìtì. ẹ̀yin náà máa wò Ìjẹ̀bú jẹ́ súnmọ́ ó make sense báyìí o. ṣé iná òun báyìí sí let's make it make sense. Ìjẹ̀bú súnmọ́ Èkó wọ́n wá rù ú láti Èkó wọ́n wá rù ú lọ sẹ́kìtì. Èkìtì ló kú sí ibẹ̀ náà dẹ̀ sí kú sí Èkó. jáde bẹ́ẹ̀ báyìí. bó ṣe ọmọ ọba. Èkìtì ni ìyá ẹ̀ Èkìtì òun àti ìyá ẹ̀ kò lọ sígbà yẹn torí ìyá Wàsíù kò lówó lọ́wọ́ àṣà àtìgbà yẹn ó lọ́bẹ̀ ìyàwó lọ́bọmọ wò ni ló kú síbẹ̀ tí ó bá dẹ̀ ṣọmọ bẹ̀ wọ̀ lé sí síbẹ̀. jáde bẹ́ẹ̀ báyìí kò possible kí n máa gbé dé tó yẹ yín sìn kò possible kí n máa gbé dé. we are learning o. kò possible kí n máa gbé dé kò possible kí n máa gbé ní Èkó kí bàbá mi wá kú ó ṣe pé bàbá mi jọmọ Ìjẹ̀bú Òde. kébì wà lù lọ sí Èkìtì. bọ̀dá Wàsíù Obama ti jáde rárá àwọn ìdọ̀tí ti pọ̀ jù. so aunty Maureen ẹ wo pàtẹ́ mi sọ fún yín pé mo ti ń dàgbà bọ̀ láti ìgbà tí mo ti ń gbọ́ ọ̀rọ̀ yìí bọ̀ so this thing is not new ọ̀rọ̀ controversy ó ti wà nílẹ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n nísìn àṣírí ẹ̀ wá fẹ́ tú pátápátá. wọ́n dẹ̀ lé òun nìkan ní ìyá ẹ̀ bí fún bàbá ẹ̀ yọkọ yẹn. òun náà ni mo sọ pé ẹ rí báwọn half brother ó jẹ́ pé kò láwọn àbúrò àwọn àbúrò yẹn kọ́kọ́ lọ́tọ̀ ọmọ Jẹ̀bú ẹ rí báwọn yẹn ṣe dákẹ́ ó àbádọ́ gbogbo àwọn àbúrò owó yẹn àwọn jẹ́ mọ̀ pé àwọn àbúrò yẹn ọwọ́ àjọ tí màmá wọn kú jẹ́ mọ̀ pé wọ́n wà bíbẹ̀ ṣá ẹ rí pé kámẹ́rà ò gbé wọn. wọ́n wà bẹ́ẹ̀ yẹn ni. wọ́n wà bẹ́ẹ̀ òun nìkan ló ń gbé òun nìkan. bó ṣe bí ìyá yẹn is from Èkìtì. wọ́n wà bẹ́ẹ̀ yìí tẹ́ fẹ́ sọ gbogbo ara àwọn àbúrò rẹ̀ ara àwọn ìbọn ẹ̀ so àwọn àbúrò ẹ̀ yẹn ló tọmọ Jẹ̀bú màmá yẹn wá fẹ́ Jẹ̀bú bàbá ẹ káàbọ̀ sórí ètò. òun náà ṣe rí ìyá yẹn tó ń gbé ní Jẹ̀bú ó fẹ́ Jẹ̀bú so Wàsíù stepfather ẹ̀ ní Jẹ̀bú ó ń ṣe bàbá tiẹ̀ kọ́kọ́ ní Jẹ̀bú stepfather ẹ̀. wọn bá má ti ṣe nǹkan tó ń ṣe yé every platform ló ń discuss. ó sọ ní sìn pé àti kékeré tẹ̀mí tí mo fìdí pọ̀ ṣẹ́rí Fesengbuwa is a very big name ní Ìjẹ̀bú Òde ṣẹ́rí ọ̀dà Fesengbuwa yẹn families tó wà bẹ́ẹ̀ pọ̀ tó yẹ yín sìn families tó wà bẹ́ẹ̀ pọ̀ ọ̀dà family yẹn ní Ọ̀túnba. wọ́n ní bàbá Òṣìnáwọ̀ wọ́n lè yàn kan wá from that fìdípọ̀tẹ̀ pé ó ti fèsì K1 rí kó bèèrè lọ́ọ́ pé ta ni bàbá àti ẹ̀ gọ́gọ́gọ́gọ́. iwájú ẹ̀kọ́ máa ń bínú mi ṣá. ọ̀rọ̀ bínú kan náà à ń sọ̀rọ̀ alẹ́ ní tí fàjà sàtúnṣe lọ́wọ́ kọ́ni fún wa. ṣẹ́rí Fesengbuwa in fact school tèmi lọ a máa ṣe inter-house sports lára inter-house sports orúkọ tó sọ lára àwọn houses yẹn ó ní Fesengbuwa ṣòye Anígbédégúwà àní Fesengbuwa ṣẹ́rí Fesengbuwa is a big name ní Ìjẹ̀bú Òde which comprises of big àwọn tẹ́rítà gbọ́ orúkọ wọn kiri ní Ìjẹ̀bú Òde yẹn inú Fesengbuwa yẹn lọ ti jáde majority of them. Fesengbuwa has nine royal houses inside. ṣẹ́rí bẹ́ẹ̀ báyìí sìn wọ́n pọ̀ so ìwọ wá dé ìwọ mo ní fújì ẹ máa gbọ́ ìwọ mo ní fújì wá dé ìwọ ló fẹ́ house smart wọn o fẹ́ house smart irú ọba Ṣùbòmí yẹn irú Ṣùbòmí yẹn nítorí ibẹ̀ ló ti wá Ṣùbòmí tẹ̀ ń pẹ́ yẹn tẹ̀ pariwo Ṣùbòmí FCMB yẹn ibi tó ti wá nìyẹn ìwọ mo ní fújì wá dé òun ló fẹ́ gbá wọn sẹ́gbẹ̀ where is that done wọn á gbọ́ ìtàn ẹ̀ náà wọn á sọ ìtàn ẹ̀ fún ẹ̀ náà nísìnyí àti mọ̀ nísìnyí pé it doesn't come from Fesengbuwa family so fìdípọ̀ ẹni tó gbowó tó sáyìn nìkan ní òun ó ní òun gbowó ni ó ti wà ń ta. yes ẹ̀yin ẹni sùúrù òun tó gbé kò tí ì tó àsìkò táwọn Fìdípọ̀tẹ̀ ni tí àsìkò táwọn Fìdípọ̀tẹ̀ bá tó wọn máa bọ́ sí ọmọ wa tí wàá ṣe Wàsíù jáde fún yẹn. I said baba 82 years from Fìdípọ̀tẹ̀ family said no. ẹ lọ kọ́lẹ̀ àní 40 years ago lèmi ti mọ̀ pé kò wá láti Fìdípọ̀tẹ̀ lọ́tí sọ pé irọ́ òkòtọ́ máa wọn ní bó ń parọ́ ni Wàsíù stepfather ló wá láti Ìjẹ̀bú Òde òní mo tún tún sọ his stepfather came from Ìjẹ̀bú Òde but ẹni tó ti adopt ẹni tó tọ́jú ẹ̀ nìyẹn ẹni tó mú àṣìṣe fún father nìyẹn so what do you expect ibi tó bá máa claim nìyẹn náà. ẹ ṣeun tó ẹ jẹ́ ká gbọ́ ọkọ̀ tí bàbá fẹ́ sọ. kébà ní Fìdípọ̀tẹ̀ yìí gangan ó dárúkọ bàbá yẹn wọ́n ní kí bàbá yẹn ló jẹ́ kó yé mi pé Fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ àti Fìdípọ̀tẹ̀ Fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ ló jẹ náà. ló jẹ bàbá yẹn mi ò mọ mi kàn wẹ́ẹ́ mi. Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ ẹ má gbàgbé wípé mo sọ fún yín ní program tẹ́ ṣe the last time pé olórí ọmọọba náà ọ̀tẹ̀ ló mú orúkọ oyè yẹn jáde kì í ṣòye ló mú táìtù yẹn jáde honorary yẹn ọ̀tẹ̀ ló mú jáde. bàbá yẹn ní nǹkan tó jẹ. oyè tó yẹ kó jẹ gangan ni continuation of ọ̀tẹ̀ olórí ọmọọba. wọlé tún gbédè ẹtú táìtù mi jáde. Fìdípa ọ̀tẹ̀ mọ́lẹ̀ sọ́tẹ̀ yẹn kú ni. bàbá yẹn ní oyè tó jẹ́ yàtọ̀ sí Fìdípọ̀tẹ̀ gangan ni kò ó dìbò wọ́n ṣe wá àdì Fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀. ẹ gúgú ẹ̀ náà ẹ wo Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ bóyá ẹ̀ ní rí ẹ gúgú ẹ̀ náà. ó dẹ̀ pé ó ní Ọ̀ṣínúsì ni bàbá Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ yẹn. exactly. because bàbá yẹn ẹbí lòun àti brother and sister ni wọ́n mo ní brothers ni wọ́n bàbá tí mò ń sọ rádà. ẹ má bínú ẹ jẹ́ kí Bọ́lájí bá sí àkóso ọ̀rẹ́ ẹ̀ lọ sí kí wọ́n kò sí lọ sí kóòtù apẹ̀rẹ̀ náà fún ma jọ fi kó ẹ̀sìn wọn wálé ṣé bá sí àlòun yìí rú kiri
ní 21st century àpẹẹrẹ náà fi kẹ́sìn wọn wálé ẹ máa sọ yẹn náà. bàbá yìí wá àwọn ọ̀dà ìpè kì í ṣàwọn o ṣáwọn ní ṣá. ọlákọ lélẹ̀. so mo wá wò pé ṣé ó possible kó má wá láti bí yìí ni bàbá yẹn náà pé ẹ̀ka lẹ́sà pé àwọn ọmọ ìgbà tí wọ́n bá sọ story ìgbà tí mo kàn fẹ́ sọ sí nǹkan tẹ̀sán yẹn ni ṣe rí bàbá tó ṣe nǹkan yẹn bàbá náà play game yìí ṣe mọ̀ pé bàbá náà wọ́n ti gbá bàbá sí ẹ̀yìn meanwhile bàbá yẹn gangan ló yẹ kó jẹ́ olórí ẹbí. tí bàbá tó pè mí tó sọ̀rọ̀ 82 years yẹn. Bàbá 82 years yẹn gangan ló yẹ kó jẹ́ olórí ẹbí but wọ́n ti gbá bàbá yẹn sẹ́yìn because according to kò sí bàbá sọ bàbá yẹn gangan ni ọmọ ọkùnrin àwọn tó ń fi ṣe àwọn tó ń pera wọn ní olórí ẹbí ń sìn ọmọ obìnrin ni wọ́n àwọn méjèèjì. ọ̀nkú sẹ́yìn mọ bàbá tó sọ̀rọ̀ yẹn ni ẹwà mẹ́gbàá tó wọ́n pè. mi ò sí bẹ́ẹ̀ bọ̀ mo gbọ́ interview ọmọ bàbá yẹn. báwo lẹ ṣe wá mọ̀ pé bàbá yẹn ni wọ́n sọ torí bàbá yẹn ni kọ́kọ́ lè ti 2 years. mo gbọ́ interview ọmọ bàbá yẹn. mo lè ṣe bàbá tó sọ̀rọ̀. mo dẹ̀ ṣe ẹ máa gbọ́ mo gbọ́ interview bàbá yẹn mo dẹ̀ ṣe findings lọ́wọ́ èèyàn kan tí mo mọ̀. ọmọ Ìjẹ̀bú ni. lára àwọn ẹbí yẹn gan. kódà mi ọmọ Ìjẹ̀bú Òde ni. ọmọ Ìjẹ̀bú Òde ni mi ọmọ Ìdẹ́wọ̀n lèmi. mo dẹ̀ ṣe findings lọ́wọ́ lẹ́nu èèyàn kan tí mo mọ̀ but ẹni yẹn ní lóòótọ́ nǹkan tí bàbá yẹn sọ all right. so ẹ̀yin náà tún confirm ẹ̀ sí pé bọ̀dá mi wà láti. get sister money get nǹkan tẹ́mi fẹ́ launch. kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe. no nǹkan tí interview tí brother mi láwọn gbọ́ ní kò gbọ́ interview. okay. but kí ni assurance pé the same man tẹ́yìn sọ. no mi ṣe nǹkan tẹ́mi ẹni tí èmi sọ tó bá dojú ẹ̀ bàbá tí lọ́wọ́ máa jáde ó máa gbéra sí fídíò. ibi tí mo lọ nìyẹn wípé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ọmọ bàbá tí sister lọ mọ̀ ní ìsọkọ́ ló sọ̀rọ̀ ní wọ́n interview wọn ọ̀tọ̀ wọn relate nǹkan tí mo fẹ́ mú wá nìyẹn torí òun wá ní ìsìn láti ajá kó máa wùdà nígbà tó pé bàbá tó pe ẹ̀yin ọmọ ẹ̀ ló ṣe ló gbà. no àwọn ọmọ ìtẹ̀ sí Nàìjíríà bàbá tó pè mí àwọn ọmọ ìsìn. wọn relate ibi tí mo ń lọ nìyẹn. ó yá ó lè go ahead sir. ọba Abbas. so bàbá náà bàbá mọ̀ pé kí wọn àwọ̀ wá láti family àwọn bàbá mọ̀ pé kí wọn àwọ̀ tán mọ́ àwọn rárá bàbá náà fẹ́ gbá short pé okay fine tí n bá ṣe kinní yìí táriwo bá bẹ̀rẹ̀ sí nípa so ẹ máa wá láti wá fún settlement olúkálùkù náà wá wò. ok ìyẹn bàbá tó sign ni àbí. ìyẹn bàbá tó sign. ẹ̀yẹ bọ̀rọ̀ ti yọjú nísìnyí. géèmù tí bàbá gbá. ẹni tó sign ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ síta ó ti ṣàlàyé gbogbo ẹ̀ ó ti jẹ́ kó yé àwọn èèyàn pé kì í ṣe òun nìkan ló ń gbẹ̀gún jẹ pé àwọn bàbá fọbajẹ gbogbo ọ̀nà gbà pé èèyàn mi ìbò mọ́tò mọ́lẹ̀ pé owó fly around ṣe gbọ́ kinní yẹn. Gbogbo wa náà láti mọ̀ pé ó máa rí bẹ́ẹ̀ gbogbo wa náà láti mọ̀ pé táìmì yìí olùkàkùn máa wá fún negotiation so ẹni tó bá dẹ̀ wá fún negotiation ó máa bring oríṣiríṣi nǹkan wá tẹ́yìn náà bá wà ní family yẹn náà àwọn tó máa gbé mọ́tò wá àwọn tó máa wá fẹ́yìn náà lówó pé òkè èmi ni kò support o. táwọn afọbajẹ wọ́n máa cash out badly nísìn. even kò kí n ṣe afọbajẹ gọ́gọ́ ló máa cash out for now àwọn family gangan ṣebí family ló máa present èèyàn fún afọbajẹ. bẹ́ẹ̀ni. so àwọn family gangan ló máa cash out according to interview kan tí mo dẹ̀ wò tí wọ́n ṣe tán sọ fún àwọn family tán sọ fún àwọn tó jáde pé kò ń ṣẹnu òfìfo pé kò ń ṣe pé bóyá kò lọ sùn sílé kó máa gbé kinní kan ṣe máa ti jẹ́ kọ́ wọ́n ti ń jẹ́ kọ́ mọ̀ pé ẹ máa náwó ẹ get so nǹkan tó wà níbẹ̀ náà nìyẹn so everybody náà fẹ́ lo opportunity pé. bọ̀ nígbà tí wọ́n ń ba ìtàn wa jẹ́ wọ́n ba tradition jẹ́ wọ́n ba so many things jẹ́ gbogbo ìwà yìí ni ò jẹ́ kí ẹ̀dẹ̀ lẹ́fẹ̀ẹ́ gba Yorùbá nation ìlú ẹyọ kan báyìí ẹ̀ lè tó àwọn bàbá yìí náà honestly wọ́n need ká ju bọ́ǹbù ọ̀rọ̀ sí wọn o ẹ máa sọ̀rọ̀ yín. so nǹkan tó wà níbẹ̀ nìyẹn o so olúkálùkù náà ò pé ẹni opportunity bá ti rí jẹ́kí sáré fi cash out so nǹkan tó fi ọ̀rọ̀ ọba yẹn ṣe nìyẹn ẹ máa rí pé issue ọba yìí gan ṣebí Monday ọ̀la náà máa present. wọ́n ti postpone kò tí nǹkan tó ń bọ̀ wọ́n lè postpone. ẹ máa rí pé to February wọn ti lè rí candidate kankan mú bọ́ sí síta. wọ́n tẹ̀sí la tọ́mọ táwọn yẹn bá ti lọ kóòtù gbogbo ẹ̀já ó di ọ̀gá lánìyẹn. any candidate tó bá present sin báyìí wọ́n jọ máa fi rè bára wọn fà á ní pé kí ní. nípa mọ̀ ní kóòtù wo ló fẹ́ lọ ńgbà tẹ́ni tó tọwọ́ bọ̀wé fún un tó ti ní kì í ṣe family òun gbowó lòun fi tọwọ́ bọ̀wé ìyẹn tó fún ẹ̀ tó wà lọ káńtà ní kóòtù. ó ní kó dáríjì òun ó mà bẹ̀ wọ́n ni ó ní kó dáríjì òun pé òun ní kó gbowó tòun ni. ẹ bá bínú torí brọ́dà yín bá pè ní kò tún ní tẹ̀lé Bọ́lájí aláfúyẹ́ kó láwọn ọjọ́ fẹ́ lọ sí kóòtù níbi tí 21st century kí wèrè kọ́yìn máa rúbà sí àkàkiri kínú ẹ̀ dẹ̀ máa dùn. kó tó bá jẹ gbogbo jágèrè jẹ gidi yẹn wọ́n ti mọ ọmọ ìtàn máa múlẹ̀ so ẹ tó bá fẹ́ lọ kóòtù kó lọ sí supreme so everybody máa jókòó lọ́dún wọ́n máa jókòó lọ. so far so good ẹ jẹ́ kí a má dára wa láàmú èsì ayọ̀ máa tó jáde láìpẹ́. ok àwa ń bì àwa ń bì àdúró. ṣé kò ní wá fọ́ ni tí gbogbo wa bá padà wá gbọ́ pé
ẹni tó wá tọ́ máa wá padà wá lọ mú gan kò wá sí lára àwọn tọ́jọ́ ń bára wọn pòye tó bá yẹ pé tó wá padà lọ mú kò tẹ̀ wá sí lára wọn rárá. kò possible. wọ́n kàn lọ píkì èèyàn kan wá tí ò tẹ̀ bá wọn dá sí àní kò possible sẹ́. what are you trying to say? ṣé wọ́n kàn lọ píkì èèyàn tí ò ní jẹ́ náà abúlé yìí. aṣíwájú èèyàn kan wà accuse yín bí o ṣe ka ṣá. ta ló tọ̀ o. Mr. Aṣíwájú is not teaching us the reason for this song just castigate K1. ẹ bá mi gbẹ́ni sókè. ẹ̀yin àti ẹ̀yin jọ fàájì last time. Ṣáró Ọ̀yọ́ ni. Ará Ọ̀yọ́ ni. Ewudi ni mọ Ewudi ni tẹ̀yin àti ẹ̀yin jọ fàájì last time. Ṣáró Ọ̀yọ́ ni. mi tẹ wá mọ òkò ṣe Ìjẹ̀bú-Ṣá. ẹja bèrè ẹ bá ń bèrè where are you from. Ewudi oníno Ewudi ó lè wò wá sókè. ẹ jẹ́ kó sọ fún tó ti wá where are you from. Seller shop Ewudi where are you from. Seller send your send the link. tọ́lọ́mbà máa mú àjọmọ kí lorúkọ ìpìtúmọdù. màá sọ bí tá lápẹtù wà fún. Seller shop máa ní ìjọba ló máa dá sí kẹ. èmi ló ń wò ẹ mọ̀ kó tí ìjọba ẹ wá o mo fẹ́ ẹ ti dáhùn dágìrì bọ̀dá mi mo fẹ́ jẹ́ ká wo bọ̀dá jẹ́ ká wo Balógun Èkó sọ àwọn kọ̀ọ̀kan bíi no ẹni tó gbowó gan kò ṣe dáadáa kò yẹ kó já wọn sí bó ṣe já wọn sí yẹn. ó dẹ̀ I'm from Olisa lineage Aṣíwájú Ọmọba I'm sure you know the Shonubi of Ìjẹ̀bú-Òde. kí nìyẹn ní kò yé mi Aṣíwájú. Okay, ṣe ti dáhùn pé yes. Okay. kò sẹ́ tí ò mọ̀ ṣe. Opportunity to cash out has come for the old people to take their cake. Nǹkan tó ń ṣe nìyẹn ó dẹ̀ pé nǹkan táwọn bàbá yẹn ń ṣe nìyẹn. I really want to learn a lot of history from Aṣíwájú Ọmọ. I'm following you sir. Àwọn èèyàn tó like Aṣíwájú pọ̀. ẹni tí ẹ má bínú. Everybody come here mi who is that Aṣíwájú wọ́n pè mí mo ní. Ọmọ Ìjẹ̀bú-Òde ló jẹ́ o. He just been biased but bring us the food. òun náà láṣẹ bèrè pé where are you from tó ti rà sá fún wa. They say Bimbo has bribed all the Afọbajẹ tani Bimbo ẹgbàá mi. So ẹ ti answer Dagiri mo dey like bẹ ṣe Ọba still know much about the story. Who is Ọba? Abbas ló ń sọ. Okay. ẹ bọ̀ kan tó ṣẹlẹ̀ á ní kọ́ta yìí bí kọ́ ló sọ á ní kó sọ bí tó ti wá fún wa. ó ń gbọ́ Udin initially he wanted to be king of Ìjẹ̀bú-Igbó. tí o bá ti sọ bí tó ti wá fún wa his bid failed. How would I crown him with a fake position? tí o bá ti sọ bí tó ti wá fún wa ẹ jọ má ka comment ẹ fún wa mọ́ an interest. Okay. nígbà tá a bọ̀ bí tí Mr. Ọ̀yọ́ ti wá last week ìgbà yẹn la tó ní solution sọ̀rọ̀. ta ló ń sọ pé ó fẹ́ jọba Ìjẹ̀bú-Igbó. Yetunde Queen ó ní K1 wanted to be king of Ìjẹ̀bú-Igbó. His bid failed. Aṣíwájú Awùjalẹ̀ crowned him with a fake position. kò rí yẹn sọ ẹni tí ò tọmọ Ìjẹ̀bú bá yẹn ṣe fẹ́ lọ́jọ́ bá Ìjẹ̀bú. ó ní Àwórì lòún ti wá o. ọ̀rọ̀ ti lójú tún gbà yẹn ọ̀rọ̀ rẹ̀ ló sọ. ok ará Àwórì yẹn fẹ́ máa pàtó Ìjẹ̀bú àbí. ẹ filẹ̀ jàre ẹ jẹ́ kó mọ̀ bẹ̀rẹ̀ ládàá ní kó máa káàkiri bí àwọn ajẹ́rìí ìjọba. lọ́jọ́ kò rí Abẹ́òkúta garage o ó dẹ̀ ṣe kiri ló máa lajọ́ kò sí o kẹ́ máa pàtó rẹ ni o. bọ́lájókòó dẹ́pẹ́ garage. ó mà ní ẹ̀pẹ́ ní bọ̀dá mi ti wá. kó lọ jókòó ẹ̀pẹ́ garage ni kì í ṣe ẹ̀pẹ́ kó lọ jókòó sẹ́pẹ́ garage. bàbá yẹn ni àwọn èèyàn kan wá bá mi ni he's not from here he's from ẹ̀pẹ́ ló ti wá sẹ́. mo ní ẹ̀pẹ́ báwo wọ́n ní ó ṣe fídíò kan àwọn èèyàn ní kí lọ wo fídíò náà kí lọ wo téèpù yẹn ó sọ fún former Lagos state. sista ẹbísùn Damaski ó ní Wasiu is from Ìjẹ̀bú-Òde dárúkọ ẹ̀gbọ́n Wasiu kàbàbúrò Wasiu kan tó mọ̀. wọ́n lóhùn bọ̀dá Yorùbá máa ti jáde where is Mr. Ọlá miss wọn lálẹ́ yìí but where bọ̀dá Yorùbá máa ti jáde. ọ̀rọ̀ sister mọ̀lẹ́ ọ̀rọ̀ brother yìí mo ti sọ fún yín last week. no Ọba máa ti jáde gbogbo àwọn sí ìdíkọ̀. tẹ bá fẹ́ rí answer sọ̀rọ̀ brother yín tẹ bá fẹ́ rí answer sọ̀rọ̀ brother yín tẹ bá ti rí answer sí tẹ bá ti rí bàbá. Yetunde yìí tún gbé mi they were wrong only I had a reliable source I had from a reliable source that Wasiu is from originally from Ekiti eléyìí ó correct. Yetunde ti dé o. lọ́sẹ̀ tó lóyún mọ́mọ́. Yetunde ti dé o. Yetunde can you defend what you said. lọ́sẹ̀ lóyún mọ́mọ́ ta ló fún ya mọ́mọ́ lóyún ṣáàbì òkú ló wá fún ya lóyún òkú ló wá fún ya wẹ̀ lóyún látọ̀run. ẹ kalẹ̀ o mo kí ẹ kalẹ̀ ẹ jẹ́ àgbẹ̀ kọ́ọ̀lù yìí o. ẹ kalẹ̀ sá o. ẹ kalẹ̀ o. ẹ kalẹ̀ ẹ jẹ́ increase volume. ẹ kalẹ̀ o ẹ káàbọ̀ sórí ètò. ṣé wà ok. ó ń jọ bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ o. ẹ
wà last week tẹ́ ṣe program àwọn èèyàn kan sọ pé Adéọlá Odùtọ́lá college ni Wàsíù lọ ó lọ bẹ̀ pé kò ṣetán bẹ̀ níjọ́ táwa ti ń gbọ́ ibẹ̀ làwa ti jáde àgbọ̀ history pé ọmọ old student Adéọlá Odùtọ́lá college kan ni ta ló ń pàtàn pé tán tó ń sọ pé Adéọlá ló lọ ta ló ń pàtàn pé tán bẹ́ẹ̀ mo ṣe farabalẹ̀ fún program yìí. Mr. Tawaka ọbẹ̀ mọ́tù wọ́n fẹ́ ra certificate fún Wàsíù bẹ́ẹ̀ ni. Mo ti gbọ́. Google News làwọn lè ń ka ìfi wọn lẹ̀. News náà yìí ni social gbọ́ mi tẹ́ bá fẹ́ mọ ẹ̀gbọ́n bàbá Wàsíù ọba nísòro tẹ́ bá fẹ́ mọ ẹ̀gbọ́n bàbá Wàsíù àtàwọn àbúrò bàbá Wàsíù tẹ́ ẹ bá ti mọ ẹ̀gbọ́n ìyá Jésù àtàbúrò bàbá mọ̀ọ́mọ̀. kó ṣòro àwọn yẹn àmọ́. Tẹ́ ẹ bá ti mọ ẹ̀ ní mọ́ tìyẹn náà. Àmọ́ bàbá. Yetunde say Wasiu is from Abia is from Ekiti. Tani bàbá mọ̀ọ́mọ̀. Bàbá mọ̀ọ́mọ̀. Ẹ ká lẹ́sà o. Abdullahi ni. Ké bàbá. Sísá mọ̀rí ẹ̀ ní sòrò Abdullahi ṣé ìtò kà nínú ìwé àbí. Padà tó wá lọ tú dáadáa ó máa sọ fún ẹ wípé nígbà tó bá padà tó lọ sínú àdìsí dáadáa a máa jẹ́ kó yẹ pé after 2 years. Aṣáájú ẹ wà náìsì yẹ̀yẹ́ kọ́ lélẹ́yìí. Yẹ̀yẹ́ kọ́ I'm saying the truth. Tó o lọ síbẹ̀ lẹ́tún sọ yìí. Tó bá jẹ́ bẹ́ẹ̀ máa sọ last week náà wọ́n fẹ́ ra certificate fún bẹ́ẹ̀ ni. Báwo ló ṣe máa lọ sí ìgbà tó jẹ́ pé gbogbo kékeré àgàràwò ló ti ṣe bó ló ti wá ṣe school jẹ́. Ṣé ṣáàdù ẹ̀ ló wá lọ Adéọlá Odùtọ́lá ni. Ó máa fi kọrin náà ń bọ̀ làdúgbò ní àgàràwò ìsàlẹ̀ Èkó. Ta ló sọ pé Wàsíù lọ Sádéọlá. Èmi ló gbọ́ yẹn kó ṣe bá lọ Sádéọlá á ní àwọn méjì tọ́jọ́ kàwé Ládéọlá. wàhálà wa o kíní yìí ń dìpọ̀ o. Ẹ wo bí níwọ̀n bá àgbà tá a bá ti mọ méjì ẹ̀ tí wọ́n jọ Ládéọlá àmọ́ méjì mọ́ Jésù àmọ́ méjì mọ́ àti Jésù náà. Kó sọ àwọn tó jọ lọ sí form 1 form 2. Ṣé wọn wá lè proof nǹkan kan rárá níwọ Ọlọ́run. So wọn ò tún lọ Sádéọlá. Ìjẹ̀bú jójó orúkọ tó ń pè wá yẹn pé ọmọ àfìdí pọ̀ tẹ̀mọ́lẹ̀ gbogbo Ìjẹ̀bú ní fìdí pọ̀ tẹ̀mọ́lẹ̀ o wọ́n á fi ìdí pa ọ̀tá ẹ̀ tó fẹ́ dá sílẹ̀ because a ti ń ṣètò ọba wa lọ jẹ́jẹ́ kóhun tó gbé gbogbo eléyìí jáde a ti ṣètò ẹ̀ lọ́nà underground kò sẹ́nibọ̀dì tó gbọ́ pé Ìjẹ̀bú fẹ́ jọba àbí wọn ò jọ. òun náà ti jẹ lọ lára yín tẹ́lẹ̀ náà. Ó jẹ lọ torí pé bàbá wa tó fi jẹ olórí ọmọọba bàbá wa ò lè ṣe kó má gbowó lọ́wọ́ àwọn èèyàn láti pìlẹ̀ táwa mọ bàbá tẹ́ bá gbowó wá fún bàbá tẹ́ bá ń ṣọmọ Ìjẹ̀bú bàbá fi ń joyè. So bàbá ti mọ bàbá láti pìlẹ̀ tẹ́lẹ̀ bàbá ń fowó anybody joyè ni ẹni tó bá ní IBD ni bàbá máa fi joyè. Sísá mọ̀rí iṣẹ́ tó wà lórí fóònù yẹn gbọ́. Ọmọ Ìjẹ̀bú ni ó ń gbọ́ yín. Ibi tí ọmọọba yẹn ọdún wo náà bẹ̀rẹ̀ sí í jó lórí ọmọọba ta ni olórí ọmọọba àkọ́kọ́ tó kọ́ jẹ níjẹ̀bú òde kó ń wá mẹ́ńsọ̀ lórí ọmọọba àkọ́kọ́ tó kọ́ jẹ. Kò sí ọ̀nà nọ́mbà di àrẹ̀mọ ló yẹ kó wà. gbọ́n pé lórí ọmọọba ìlú ìgbọ́n pé lórí ọmọọba tó bá dẹ̀ sọ pé èèyàn náà dàgbà ibì kan làwa náà dé nìsín so kì í ṣe pé ọmọdé làwa náà tá a sọ̀rọ̀. Àrẹ̀mọ ló yẹ kó wà àrẹ̀mọ tó dẹ̀ yẹ kó wà kẹ̀. àwa ìlè pàtàn almost 40 years náà lórí ìjókòó báyìí. So kó wá sọ ẹni tó kọ́ jẹ olórí ọmọọba àkọ́kọ́ kó ń wá sọ it's just ordinary title lórí ọmọọba náà kì í ṣe pé title kan tó wà very important àwọn title tó wà very important àwọn ní àpèbí àwọn ọ̀túnba ẹ káàbọ̀ sórí ètò sá. No, Madam Maureen, I think I lost you from the comment section and I didn't follow your life. So I was searching for your life. Oh, sorry, long time. So we must get there in 2 minutes. Can you enjoy it? Ẹ jẹ́ kí ké bàbá sọ ọkọ lọ́sẹ̀. Oh, okay, made of more. Sorry. Yeah. Àwa gan ti wá yín àmọ́ bó ṣe bàbá yìí ti sá lọ ni. Mistakenly lọ́wọ́ mi fi. Okay, sir. Okay, sir. You're welcome, sir. Ké bàbá, go ahead. After ké bàbá, made of more. Okay, all right. Okay. Kújọ́ mẹ́ta. Ẹ kálẹ́ sir. I've not spoken for a while. Okay. Question continue. Mo ní àwọn question kan tí máa jù síta. Okay. Okay. Tí bàbá yẹn bá wá láti Ìjẹ̀bú tó dẹ̀ jẹ́ from a royal family tán wá sin sí Èkìtì tí màmá ẹ̀ wá láti Èkìtì tán wá sí Ìjẹ̀bú-Òde ẹ̀dì ẹ̀ múná. No, me get question sir. Can you repeat it sir? Níjẹ̀bú orí adé òun sùn ta. Níjẹ̀bú ọmọ Ìjẹ̀bú lèmi. That's correct. Tó bá ti jẹ́ pé o ti wá láti gbogbo àwọn ìlú kéékèèké yẹn gan tán ládé orí adé ọ̀sùn ta. Because ibi tán bá ti ń ṣòkú yẹn tó bá ti jẹ́ ọmọ ọba wọ́n máa gbé staff of office wá síbẹ̀. Yes. As a prince. Yes. Okay. So tán bá jẹ́ pé bàbá ẹ̀ wá jẹ́ ọmọ Ìjẹ̀bú
wọ́n wá sí sèkìtì question mark kí ló fà á. kò tí ì ní owó ń gbà yẹn kò tí ì dàgbà ń gbà yẹn ọmọ ọdún méje péré. wọ́n á gbé òkun yẹn délé. a sin yes a sin. ẹ lọ gbogbo àwọn. pẹ̀lú ìtajà ti ń yé o ṣe rí fámìlì bàbá yẹn gan ní jẹ́ kó lọ sí sẹ́kìtì. wọ́n bá ṣe pé ó wá láti royal family àwọn fámìlì bàbá yẹn wọ́n ní jẹ́ kó lọ sí sẹ́kìtì foreign land kò possible. so èmi sìn both sides. tí bàbá sọ mo understand ìkọ̀tọ̀ sọ ṣe mọ̀ pé tábà wù dáadáa náà ṣe mọ̀ pé tí o bá ti fi owó ó possible kí wọ́n máa lọ nínú family. ọmọọba ni so ọmọọba ni kò ń sọ̀rọ̀ owó sẹ́ẹ̀. but àìmọye ọmọọba tó yẹ pé tí o bá ti sí nǹkan kan. fún wa l'example ọmọọba kan tó ní sọta. kò sí nǹkan tó fẹ́ sọ. fún wa l'example kan àwọn family ò ní gbà ẹ má jẹ́ ká máa prologue kan tí ò sí bẹ́ẹ̀. èmi sìn both sides I'm Ìjẹ̀bú full blooded Ìjẹ̀bú. tẹ́lẹ̀tẹ́lẹ̀ níjẹ̀bú òde ìdílé mẹ́ta ni from 15th century ìdílé mẹ́ta tó fi di ìdílé kẹrin Fìdípọ̀tẹ̀ was bí 18th century. ó máa ń ṣe tó máa ń fò ngbà míì tí ò bá sọmọ ọkùnrin tó máa fò pé òkè àwọn eléyìí ò lè lọmọ ọkùnrin tó máa fò tó máa lọ sí family mi ó ti ṣẹlẹ̀ dáadáa. tẹ́ bá dẹ̀ lọ wo àwọn tó ń pẹ́ àwọn ọba kan máa ń pẹ́ ń bẹ̀ gan-an bọ̀yẹn tó sì pẹ́ jù ní ẹni tó lọ ọba àná ọba Síkírù Adétọ́lá òun ló pẹ́ jù 65 àti láwọn tó lò 33 àti láwọn tó lò 30 àti láwọn tó lò 40 years ó dẹ̀ ní bọ́n ṣe ń tó kò tẹ̀ kí n èyí tí adẹ̀ tí láwọn tó yẹ pé wọ́n débẹ̀ through èrú tó ń lọ́dún kan so tó bá fẹ́ tẹ́rí sí pé ó fẹ́ ṣe grandmother mi máa ń sọ pé má bá àwọn alájẹbóde fa wàhálà o kọtí grandmother mi kọ́ máa ń sọ nìyẹn má bá àwọn alájẹbóde ṣe bá fa wàhálà wọ́n lè fi politics tó ó débẹ̀ ó lè má pẹ́ ń bẹ̀. wọ́n nígbàgbọ́ pé ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá Ọládòkun Ajídàgbà tó jẹ́ ẹni tó dàgbà jù nínú ẹbí Fesengbuwa yìí nínú ìdílé tí ọba kàn láti fa Àwùjalẹ̀ sílẹ̀ ní sáà tá a wà yìí. ẹ̀rí báyìí ó náà ni àwọn panel Maureen àti àwọn tí wọ́n jọ fọ̀rọ̀ wérọ̀ lórí ẹ̀rọ ayélujára ti sọ tí wọ́n mọ̀ nípa K1 The Ultimate. èèyàn tó bá fẹ́ gbọ́tàn orí ẹ̀ tó bá gbọ́tàn bí bàbá òun sì kọ́kọ́ kó ní tòun lọ́ọ́ dúyè wò àbí kó lọ́ọ́ du ipò ọba bí irú ti K1 The Ultimate èyí tó ń ṣẹlẹ̀ lákòókò yìí. tọ́ bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá àbí ẹ ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ à ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ wá mọ́ gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ wo ẹja máa bẹ́tò ọ̀hún bọ̀ ẹja ṣíà ẹ o ẹja kọ́mẹ̀ntì lórí ẹja láìkí ẹ a ó tún jọ pàdé lọ́jọ́ míì ọjọ́ rí ni búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá ire o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó.